fi alaka kan dẹ́rù bà wá. We are prepared, we are coming out. That is the message from the leaders, not from me. Èmi kọ́ ni mò ń sọ pé a máa jáde. Àwọn leaders wa sọ pé a máa jáde. Ẹ má fi alaka kan dẹ́rù bà wá at this stage. Cowards all over the place. Àwọn ẹ̀fẹ́ máa dẹ́rù bà. Ìyẹn ni gbogbo àwọn Afẹ́nifẹ́re tó fi so gbogbo amọ́lẹ̀ for 30 years 40 years tọ́nà àwọn Afẹ́nifẹ́re òfò. Many groups across the Yoruba land want to sell everybody out. Àwọn kan máa gbádùn, àwọn kan ń jìyà. Ṣé mi wà lára àwọn tó ń jìyà ni? Idiot all over the place. Let's come back home. So ìtẹ̀ bá rà lá, ẹ̀rùn àlá yẹn padà lọ sọ́dọ̀ bàbá God. Mo kí ẹ̀yin tẹ́ wà ní Ṣakí. Mo kí alága ọdẹ. Ọmọ Yorùbá ògidì ni mo fẹ́ bá sọ̀rọ̀ nísìn. Ọmọ Yorùbá ògidì ni mo fẹ́ bá sọ̀rọ̀. A ní akíkanjú tó pọ̀, ẹ má yẹ ká fi nǹkan kéékèèké. We lost a brother níjọ́ Saturday nílùú Ṣakí. Ọkùnrin mẹ́ta ni. Ọkùnrin mẹ́ta. Mo bá alága sọ̀rọ̀ lánàá. I won't go into all the details of the death. Kò ń ṣe Fúlàní ló pa. Ẹ̀yin tí a bá jẹ́ ọmọ Yorùbá ògidì ní àsìkò tá wà yìí, èdè ò ní mú kankan nu wa. Àwa náà dẹ̀ gbọ́dọ̀ dúró lásán. Ọmọ Yorùbá gidi ni mo bá sọ̀rọ̀. Mo ní láti máa lo analysis ju pé ọmọ Yorùbá gidi ni mo bá sọ̀rọ̀. Gbọ́ mi dáadáa. Wọ́n ní fi èdè kó fi dè wá. Ẹ má túrálẹ̀ o. Kí ni mo sọ fún wa? Ẹ má yà túrálẹ̀ rárá. Ẹ jẹ́ ká dira dáadáa. Èdìkídì tó bá ń bọ̀ níbi tó bá ti ń bọ̀ kó máa padà lọ bá wọn. Alága ọdẹ ní kí n sọ bẹ́ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá from the office of one of our very very strong warrior. Èdè ò ní mú wa. Gbogbo ohun tó bá mọ̀ láti fi tọ́jú ara ẹ̀, má jẹ́ kẹ́ni kankan kó ẹ lómi ọbẹ̀ jẹ. Jáde dáadáa kó lọ tọ́jú ara ẹ̀. Má jẹ́ kẹ́ni kankan fúnlẹ̀ pé ẹ̀ẹ́gínní kan padà níbodè ló. Olúkálùkù ló máa tọ́jú ara ẹ̀ o. Jáde kó lọ tọ́jú ara ẹ̀ dáadáa. Kéèdì má bàa mú wa. Èdè ò dẹ̀ ní mú ọmọ Yorùbá. I will not say more than that, but his death was a very terrible one. I will just tell you that in tó lè mú èèyàn kó fi ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ kó yìn fún rẹ̀, ṣe rí pé no be wàsá. Akíkanjú èèyàn tó jogún nǹkan lọ́wọ́ àwọn bàbá ẹ̀, but èdè ò ní mú wa. I will leave it like that.